wa make a Wa ge no Omomebo yakbe. Ogbegbe. Yeah. Wa ge na Mudiana ka mweruju. E dove mama Omomebo ma ye gbese because tell me we gbe gay. Igbu ge din. Boo. Bo, I'm going to Buffer. David did not beg Goliath. David did not beg Goliath. Oni san. Aiku, ya make $30 with social media. No baswe. They don't get no more bina. Who do you like this, Aiku? On was swimming down the social media. You walk career. Yeah, them are for what bepano. Oh man. After Ekita, you let the Bekita one day. Last week, I got a week I got Ekita, here, Padania. Here, pussy, Padania, Ekita. Ekita no repair, vie my mind. Ekita mo be gbo. Ekita no wa bi na room. Ekita no la luwe gbo. Okweri ya Ekita. Ekita no la luwe na gbo, la luwe Aiku gbo. Ekita no ge. Akobeya onya Ekita never call tagba kwake. Because I'm not trained. Eyin onya kita ni Ekita ni ore bono to ya give Ekita ni a work maybe e bono nya kita ni omune no ya we walking around eyin onya kita ya me ti train Ekita no mo severio Obi o tete casuela tete ni vie ri o ga mu e opo ri o ya na gijena ije o Aiku na redu kumegbo Aiku na redu Wow, thank you for the story. I appreciate. God bless you. Thanks so much. Thank you. Me wa le kin e mo ne wo voice ni gbe wa mo camera ni wa jo baba ya ti e so za go to I want to wa go ni san tu wo wa ki e bu wa ki e bu ni sweater ni ki e mo to exactly no one e dege we emi ni jiyan do se mi after wo be gbasawo fo after my Aiku basha wo be government for them with 2 husbands, 1 black and 1 white. Omomebo of Belgium. Omomebo beat Lady Aiku. Omomebo of Belgium, I think they hate Lady Aiku like that. How big? Omomebo big now. That woman should be head though. I should be advanced woman. Ebo no do stop it me na ni o ma ko o te gbe ki e wu o ma ko ya ki e wu ebo ni we ki e wu no la wo ebo ni ma so this time stay away because you don't know TikTok fight to stay away from them. You don't know Aiku. What are you go from Victor?
Ọ̀sẹ̀ Na ọmọ Bito mẹ́bọ̀ Abina. ọ̀sẹ̀ ọmọ mẹ́bọ̀ Dominic Didi, you will see her. ọmọkọ ìyá kì ẹ hu ebo dání náà dòde wà á dọ̀mọ̀ náà banu á ní máa bẹ̀rẹ̀ ẹ̀. Una wicked though. Adédèdè ni ìwé ẹ̀rẹ̀ social media gbẹlùwàyà náà wọ́n wá tó wá gbà. Ebe na bata onanya top yẹn lẹ webo. Iyan ni rojo platform pa we wa afe ko wa fi emi o wa bu de o pagi gwe vagi gwa gi yen iyan e mo ni ke ya mi nwa. E mo ni ke ya mi nwa. E no fi se no. Wa mi e mo wa te fi gwe. As others are Aiku. Wa boezo. You go come dey do stupid thing for live video. Why? I know what can you so they no go see grown up person say they no where they knocking now. Eh yeah wa wo su Aiku awa te fi e me na wa gbe me yo gbe me re. Wa gbege ti an opo ba no e ti judge me me nemeje. No keke no settle ezo. E ti se to eso. Ogi je ki gba me re teri o ma me pokpa ne tatiku we ze. Aiku ma me na jo da pokpa ujo da bo mo ya bo we Omomebo gba re gbo e. Oboma na wewe nure na ni next week na ala na agbo e o. Okay wa tokpa. Yeki okay wa tokpa me mo ge tatiku owo this one one e so this one one. Ina we yo ha me na ga le kona table kwa me na ebo ge ni ki ge ebo wa live video Aiku o wa te fi we me o wa te fi we gbu we mi e de we oje wa na wa mu fi we ugwu sagodo o wa fun yo fun le mu pe me waya wa gbe ma ye ti gbe no mo ni o wa gbe Wala o, edi ni bugbe wa re ya wu. Waya wa gbe o ma de ke mi ma se. Edi no vene ni abeni ne wa. Omomebo iye we training a. Iye training me boss. Omomebo ki gbe o ki gbina. Aye wa no training boss. Eri ye yari eti, e ki pa ki lu egbe a system ni se. Omomebo we gbe shabi yan na ya we training. Egbe wa ko re. Ele no na ka gbopo no to ba wo water fun e. Ogi gbina. Egbe yen ni yen de ka ga ma la yen gbe ni yen na fofo ani. I'm telling you, enene gbe a ma la o bere la yen si e mo because egbe no fo I ma no fo te wa le ne igbina. O ga la egbo rere la yen e black. Already escape. O me o criminal. Ama wa aro egbe wa ri ejo wa line. Ije be eti ni yeri no ko ni ya ka me maki wu. Oge no, emi adi wu. So e ti na ya gbe na agwa wo e mi ro pe. Omo no use to edi na e le se fa me we to me maki. Wa gu me make a request. Omomebo. Na agwa dan wa be mi esta momo wa be gbe no bon tele. Oni ari ri egbe. Wa ni me ye ti gogo. Omomebo agbo mi gbe we mo ka wa fe me Esther ede ni ami ewe. Esta ke wa le na wa mi o. Esta we de pe si ko e. Oga ru ko esta wa le. Agbelo bonda measure who care where you talk hausa bu be yo unu eni e kan ba wa igbe ne na gbina be Nigeria be ro ba le kan yo nu de sa ke ale no Omomebo agbo wa gbelo bonda u measure who ba le kan yo nu iji Aiku ekiro ike na Aiku de lovio ikan Agano se Aiku, Jackie. Agano de total genius se Aiku. Aiku ekeni biara bona buwere. Oje beke no solo adamu ye nene mi fan. Biara puno kwa se bigbe. Agano ye otayi ni ya kokorion. If exactly. Ogi total ya gano na do kokorion. Omomebo next time. Keno wa total ya ganu wasi o wa te Jackie Omemo.
Omemo. Yeah, what will they make you? No hold useless women. Iyo salo boa. Thank get a bien o. And you know, Aiku, a mepa injure canon. No. Yekio. Nana mwe bomb bijore, no ya tami jore. Nana Messaging not it there. Plug you back now. Yeki momego duku ya tu yare ba. Okay. Teme mu yare ba. Who be are Ide yare mi. Ori e wa ma me cup of it. Agero. na weekend. I go manu useless. Oga ikuna tete o ma be de yo kaka. With a bad character, why to change your wakeya? Why you call Bina no way Bina of your ham wish you? Oh, Bina. My great so Ma deck yo. No, not be Becky, now that person don't come up. Hello, Dolly Becky. Oh, my lord. Mommy lovely, I greet you. Mommy Minister. Osawe say, yeah, by you said the day you wrote. Oh, what to my blog eh? Take a loss, see, mommy. Matida ya send the gume Because if I'm iya obo adanigbe Eri awa ya obo adeledegbe Oh, naga. we a beggar Oh, we be na muwa. Jackie, oh, we be na muwa. We be na we me who. This one are beating. Ogele gbesha. Ekita la luwe mori. Ya temi okpa. Omano wa mia ni wazu of a social media wala wo. Wa happy me ken wala mia wa ye pa login. Wa gbiyan gbogbo ma wa ni. Wala wo. Only wa do ta. Stop. No more settlement. Ni buware jeni wa halia ebani wa ka wa mujawiya ni esowo iyan wa be na ga we awe mana mu ari awolokun iyan wa opata wa gbeli ko wa na wa miya wa la wowo ni wa meti wo wa solian Anya wa ma. Why go meti e ya gbe na beta iku na mama ke yo to ne mani bo e ti gba iku. Edede egbedede verio. O wa be la social media do afu le gbe. We me mo na ogu wegun a. Madan la wa eji we merci sister. Imeni ati we. O kin o me ne wa respect egbo Ije wa yare la video wa awe mi emi fa. Ai no bi abi be der yo bebe mu be der yo ni so. Ye no ga abi e, ologwa abi e be la fi ologwa abi e na degbe. E de verio. Me ma understand wa o.
Aete minutani on presente emina na gbome mi aya leni vekenuje. Wa muyero totanya upaware. Mama Black. First money na kina. Mama Black. Orion ba non, semi orion ba ijore me baka non. No. Nana mwe bok mi jore ai quarter mi jore we continue. E bok that we much. When on batie we be go. Ai ku renu sunota mai. Na ya mi we ai ku mi jore gi guye mi go ori ja iku yakpa. But na ni jore na finu ge go ai ku makpa. Wa gume logi yan, wa gbeli yan ko wa na mi yan. Ni mani ro. Abinya ya ni leyi otote saga we fe kaka TikTok do avian la de o That is Mama lovely, Mama Minister. I greet you. Precious select the way one can now. It is your turn. The next step is your turn. Precious select the what's your work? What's your work? Because Iyo bo adoni gbe. Okay. Igbe no na ye no mudia no ro ni fie igbe no ro ni e ti ya mudia. Age precious megini. Many akagbaja gbe. Yes, thank you. Many na wa polo ifie nwaji ni. Enye do no wa to wa ka bon jo a. Exactly. Again, no, pressure me again. La reine fie 30 nous wa. Okay? No pressure me. Umeti o kawa gwa we. Short nika wa yo pressure make ni short nika wa no mama short nika. Don't wa mo we o go yen wa de gwo. Yen wa de gwo we am a pattern apola wo wa ki e wa le lo hun. U dai to. U le lo hun. We are seeing the top no top. Uri battle no uga. We are me no la so away yet belly sage. Do me on when you ni sage get Latin. Oh, why any or what the no worry what to why I see a little top. What here? What record? Also, we are telling See ya le loto. Kere see ya le loto. See ya le loto. Then I kunagaje. Ege no ya de totani. Omomebo o wasi owe. O wasi owe we gbe kan wan gan o wa do wa ye epi eke mama. O ya si na gani. Wa mi o ga se yije me. We se mi a o yije. Wa tele wa. Eke na na trend kita. Na trend kita. O yan me kita wo wa. Okay. Epo no steak, ebedi o no steak, o me kita wa. Okay. Ekita ni bote, ekito jano sha. Bete ekito momo no ekite matri o me ekita pa Anybody no riowa. Ekita ni almost to soja yamwe. Ekita no ko. Ekita ni ma kama we meti die. Ekita no cool with everybody. Ekita wa ya. I'm ekita ni ya gbin e ba e. Exactly. Omomebo. I wait on Omomebo tell the nene kita we follow me nene kita wa we follow egbe kita ni social media we awa nene no nya wo gwa yan je wa Omomebo na wari a selfie stick other set he camera Omomebo wa je na diani figo nu Omomebo bena Egu said na figona, who said na mosi bana o. Omomebo ya wa composing one omome in one so that ya na Omomebo na ya square. Ije o.
Eri omo ya gbe. Ona wa the selfie stick ona hang eh. Mama 3D. Eri mate wa ya anyway. Umari video were. Mama 3D Maria video re. Umari video. Oh ma no ri gbo ma. When e set it gbo ma ni. Because omo ko ma ya hin. Since we were for the social media. No ri set it gbo ma. Wa de ma go see one. When e video re. That mommy 3D while a video star top boy. Remember the scene. Omomebo ni si nwa panu e. Omomebo no mo. Owo no si ere le orin omo. Omomebo no mo. Omo no si ere le orin omo. Ijo. Edeni agbeni ni a. Gagi yen di yen kwero wa na bi. Oya hospital yen na moment ni. Come on, mama favor. Come on, my sweet. Lie on me. Lie on me. You, my lovely Iya sister. kidoga. Oh, the one here work berevi oni. I even go for be batting. I could even I mean, I mean, we post it. So you not download it. I mean, not post it. Me wa post it. TikTok, you know what? Extract it, man. It doesn't get deleted. You might be post it, Yaki. Omomebo, oh, you don't know, Babo. Oh, you don't know, Babo. Everybody, I'm your Omomebo to me. Ooh, the Omomebo bona. Oh, we don't Yaki, la gumeta me mama lovely. Tama we iriarua no komezi ma. Arua no komezi. Ebi ima beti. Oh, you don't know. You don't know. Oh, you don't know. Oh, you don't know. Oh, you don't know. If Ma, mama Aiku where they gbé to láti aba sọ pa. We yan Omomebo na what yen yakin. iya te yamate. Oh, you do yes yes. O te de gbé to ayin. What yen yakin o we yan re. Mama te fo a o te. Omomebo Yaki, when Omomebo where who relate to a via or not, or tabawe. Who understand? Oh, we are Ruamakin, Mommy love my head where. What's Don't we can't be one, but can't be one. What do I hear about you? I can't be one. I don't know if you have But one say ni a ni ma. Ya gba bati no ki o ba do so. Wa gbe wo pe wa no pe si o. Ya gba bati no ki o ba ya gbu pe gbe. Ami e bo bo. UK wo the UK we sika UK we masika bo ye chali. O te mo pa iya ki o pa ya mi o ikise. Iyo bo wo egbe ya. Imo iya la coach ogi ma social media. Oni ne mommy 3D gbe agbewu. Ya wo ni we are mi o. E fe so ro pa swell up yi.
lady Chelsea, about why I go you do back. We better go you do back. We feel so you better sit down. But I go you do back. Amagaro, mommy three dick body, Bamagaro. Ọgbọ́n ẹgbẹ́ yín àti ọtí sàlápò. What to know that here, pata? Where can you know what? Oh yeah, go on do. Shut up. I can't wire the Ọ̀pọ̀ ní tẹ́ pẹ̀pẹ́ wá. Ọ̀pọ̀ ní bá ti mọ́tò jì. Ọ tẹ́ pẹ̀pẹ́ wá. Oh yeki lawo. Gbẹ̀mí náà gba ìkú ni. Gbẹ̀mí ọ̀yà ọjọ́ hospital ẹ̀. Omomebo gbẹ ẹgbẹ̀. Ẹgbọ́n wọn bẹ́ẹ̀ bí ọ ní ọ̀tẹ̀ rẹ̀ Omomebo. Bẹ́ẹ̀ bí ọ ní ìyá. At least Oye I kota. Hello, Omomebo is a gbẹgbẹ. Wàdàrí ọ. Omomebo is a head in a yeki. Ọ̀nà de total war. Ọ̀nà de total war. Ọ̀nà wà lọ dẹ̀sùn ẹ̀. Omomebo náà gbé akiri Omomebo làwọn ọmọ ìyá tó wà lè bẹ́ẹ̀ dé ọ. Ètètè náà ni ibi ẹ̀bùn wà ní àmì àkíyàn náà mi fìtì ọmọ mi àkíyàn fìlì ẹ̀. Very shameful. Yeki láwọn gbogbo ẹgbẹ́ sìkà yẹ́kì ní bẹ́ẹ̀rẹ̀ wẹ̀ sí. Àìkú àrẹ làdí ọ̀nà ọdún àti ọ̀tẹ́mẹ́ kò bẹ̀tẹ̀ wẹ̀ bí ẹ̀kọ́ ìkọ́ yé jàlàjàlà. Ọ̀tẹ́mẹ́ sẹ́sì àìkú. Ubego mi jeme no sesi. Manate gbẹ̀gbẹ̀sẹ̀ platform wey 2 weeks ago. Ọ̀nà abẹ́gi mama wẹ̀. That if you born at 2 weeks ago. Aiku ye jalo. Aiku ẹ̀rẹ́ mi lọ gẹ̀ ya. Ẹ bọ́ ọ̀sẹ̀ tí wọ́n yí kó náà mú. Ọ̀yẹ́ nàìjíríà náà ní lákẹ́zọ́. Ọ̀yí wà wà lẹ́wẹ̀. Ọ̀lákẹ́zọ́ gbé. Wọ́n ṣe ọmọ náà yín mi ya. Ọmọ ikọ́ bá mà kí n la ọ̀yá àṣẹ social media ìwé ìgbé ta. Yẹ kí o máa understand them and you take try know him ya. Ọ̀tẹ̀ try. Kí jọ náà ìgbè bí out there ni ọ̀nà tó high price. Ọ̀gá him ya with style. Ọ̀wẹ́ èyí mẹ́ mọ kálẹ̀ ṣètò ẹ̀ nígbà níbẹ̀ dẹ́bi ọ̀nì ya. Ìbá mi him ya wẹ̀rẹ̀ dẹ́bi. Ọ̀gá ẹ̀jẹ̀ style him ya. Wẹ̀gí ni ẹ̀wẹ̀ Omomebo mi ò wọ́n tó ọ̀sẹ̀ tí gbò ó wẹ̀ ọmọ ara ṣe social media yàwó lè gbé ṣe jẹ́ ẹ̀ bú làwọn. Omomebo lè gbé ní tún ẹyin yẹn tí àwọn èèyàn á ti gbé ọ̀nà tẹ̀ zá. Ní akágbé yà á gbìjọ́ rẹ̀ ló yóò bá dà gan. Yà á gbìjọ́ rẹ̀ ló gan. Òbó àgọ́ ni gbé. Yà á gbìjọ́ rẹ̀ ló gan. Gbé wọn pa ní ìwà gbọ̀n. Òbó àgọ́ ni ọba gbé. Ọ̀yá lè France. Àgàn wọn ló bí àgàn. Mọ̀ ẹ́ gí ẹ̀ máa gún ọbẹ̀ dà yà gbà gan ẹ̀. Ọbẹ̀ dà yà gbà gan ẹ̀. Ẹ̀rẹ̀ dà yà gbìjọ́ mọ́ ẹ̀rẹ̀ yà gbà gan. Bẹ́ẹ̀ yà gbà gan. Ọ̀lúgà mi níbi dà yà gbọ́ mọ́ òkú náà bí ẹ̀. Máa sàn. Àgàn ni yẹ ìwáṣẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ ìwáṣẹ̀ òbọ̀yọ̀ owó he. Ìyọ̀rẹ̀ náà gan yẹ ìwáṣẹ̀ òbọ̀yọ̀ owó he. Ìwà wọlé yàrá fi hàn. Ọmọ bó kò lọ rẹ̀ swagi. Ọmọ Bisusu no rebejo. Omomebo. Bisusu no rebejo. Omomebo kemba. Ọgbà ikú. Ọbẹ̀ kí ẹ̀dẹ̀ náà mi no rebejo. Àmẹ́rà gbórí udò. Ọgbà ni gbé sọlọ́pọ̀dẹ̀ náà gbọ́dọ̀ wá kéré jèbá. Ẹ̀dẹ̀ náà wọ́n yẹ ká bà wẹ̀. Sọlọ́pọ̀dẹ̀ náà gbé kọ̀ọ̀kan wá kéré jèbá. Pẹ̀lú pé tó kókó náà ẹ̀ nẹ́kẹ̀rẹ̀ nọ. Lọ́ọ̀gbọ́n yẹn lọ́rẹ́ jẹ́ mi ni wẹ́lú wá kọ́. Omomebo fíjọ́ wẹ̀ nínú yàgbà ikú yà á ṣẹ̀dẹ̀ ẹgbẹ́ rà rẹ̀. Dimonu ya mi pikete mi style ni àwọn ẹgbẹ́ mi lónìí ọmọ mi. Exactly. Ẹ̀dẹ̀ náà wọ́n nọ rẹ̀ jẹ́. Kọ̀sọ̀ bọ́lá máa ń dín ọ̀nà rẹ̀ ní ìyá ẹgbẹ̀ mi fún rẹ̀. Gbọ́dọ̀ ní kìlá pọ̀. Àwọn àgbẹ̀lẹ̀ yà. Àwọn àgbẹ̀lẹ̀ yà báyìí wàyà ni wàá rọ́dùn kùmọ̀ náà ṣe mọ̀ comment section. Mama Lovely wàyà ni wàá rọ́dùn kùmọ̀ náà apart from Mama Lovely tẹ́lẹ̀ ń wé kí n sister. Kẹ́kẹ́ bí jẹ́ kìnnọ́gọ́ mẹ́. Wàyà ni wàá comment section wà náà kẹ́kẹ́ ni wàá comment kẹ́kẹ́ ni wàá dùn kùn wàá gúnmẹ́ gbọ́sí àwọn àbí wíwá.